kan ètò lè ẹ lọ kọ́lẹ̀ tírípù kan ò tó lè. We need to learn from past experience of the northerners. ẹ lọ́wọ́ tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ wọ́n tún rémi ìlú ni o. àmọ́ ọ̀nà tẹ́ gbé gbà o bóyá sójà lọ́gbà wọn ni o bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀ àìsísẹ́ kan ẹ̀yìn tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ìfimọ̀ lọ donate gbogbo tí ò necessary kiri ẹ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé Sètáànì ti lọ o Sètáànì gan ni o Sètáànì gan ni kò lọ o ọ̀rọ̀ old Ọ̀yọ́ national park federal government àti state government iṣẹ́ àwọn ẹlẹ́fẹ́ ṣe lórí ẹ̀ trailer ti ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀yẹn is more than 1,000 tí wọ́n tó tẹ̀léra wọn wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀ àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀ wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀ wọ́n dẹ̀ ní kíní táwọn àyẹ̀kò lé tọ́dún mẹ́wàá tí ó fi tán àdúgbò omi tí wọ́n ti wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kíkẹ́ eruku láì kò sí development kankan. ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa rún o ẹ má fojú ẹgbẹ́ kan sùn bọ́ ọba sùn bọ́ ọba ń bíjọba ọba fún wa níbọn ládàá náà àdá láàmú fi gbèrí ní Ọlọ́run ní jára dánwò èyí tó yọ̀bọ̀ omi ìbẹ́nu wọn tí ò bá sí fìtínà ti bẹ́lẹ̀ àwọn ọmọ tí ń gbé èké dání nínú ògbó yìí omi ìbẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ alìkìyàmọ̀ ni. kò easy kì í ṣe gbogbo èèyàn tó bá bọ́ sẹ́nu kìnìún ní fi padà wò. mo wo fíìmù kan lórí íńtánẹ́ẹ̀tì lọ́jọ́ àná eléyìí tó go viral ọmọkùnrin kan tó wá sọ́wọ́ kìnìún tí kìnìún gbọ́ wọlé lórí tẹ́nìkan dẹ̀ nagi sí tán fi lé kìnìún yẹn ojú ẹsẹ̀ ní brain mi lọ sọ́dọ̀ àwọn tí wọ́n bẹ nínú igbó àti tíṣà àtàwọn ọmọ tí wọ́n bẹ ń bẹ máìdì mi padà síbẹ̀ mo ní Ọlọ́run o wọn náà bó ṣe yọ ẹni yìí ò sì bá wa yọ àwọn èèyàn yìí náà. àdúrà gbogbo ọmọ Nàìjíríà ló gbà kí sàdúrà yìí nìkan ìgbé gbogbo wa tá a kí sọ́lọ́run ló fi gbà àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ní kẹ́ ẹ wálé gbogbo ntójú rí tí wọ́n bá ń sọ pé mọ́kà márò ntójú rí níbẹ̀ ní jẹ́ mọ́kà márò mo ti máa ń sọ nínú wáàsí tipẹ́ wípé mẹ́ta nìṣòro ilẹ̀ Yorùbá mẹ́ta nìṣòro Nàìjíríà àkọ́kọ́ mẹ́ta yẹn ni pé intelligence wa low láwọn area kan intelligence àwọn uniform ní Nàìjíríà strong gan o bẹ̀tà bò sí bá ti wọ̀ tó bá ti di gbé ọmọ àparò wọ́n gbé ọmọ àparò sábẹ́ á dàbí ẹni pé Nàìjíríà ò mọ nǹkan tán ṣe a kì í fura kádànwò tó dé ní number 1 ẹlẹ́ẹ̀kejì bádànwò bá dé tán àìtètè dìde lójú ẹsẹ̀ pé rárá ẹmú bákan ló ṣẹlẹ̀ sí Amẹ́ríkà ní Nàìjíríà yìí náà ni ọjọ́ mélòó wọ́n sì rán helicopter wọ́n rán aeroplane wọ́n wá gbé ọmọ wọn tí wọ́n múnú kó Sambisa Ọlọ́run tá a bá ń bẹ̀ ẹ́ pé kí Nàìjíríà ó develop to that level à ń bẹ Ọlọ́run ní ọwọ́ ìjọba ló wà tí wọ́n fi wá lo oṣù méjì nínú igbó kílẹ̀sẹ̀ àwọn èèyàn yìí ẹni tí wọ́n tún bú kílẹ̀sẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ní kó jọmọ Nàìjíríà àwọn tí wọ́n kó kílẹ̀sẹ̀ wọn ní pé ẹjọ́ ọmọ Nàìjíríà kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ọwọ́ pé ẹjọ́ ọmọ Nàìjíríà ní lóko ní burúkú bá wọn gbogbo ohun tí bá ń jẹ́ àdánwò láyé ìjọba tó bá ti ń bọ̀ ẹ tètè máa fura prevention is better than cure owó tíjọba ò ná láti prevent ó kéré sí owó tíjọba ò ná láti wá àtúnṣe o ẹ wá dúró sójà tí wọ́n lọ àwọn tí wọ́n kú sínú igbó Sambisa láfẹ́ka ni àwọn tó kú sí Niger State àwọn láfẹ́ka ni àwọn tó kú sí Zamfara àwọn láfẹ́ka ni ẹ wo iye ọlọ́pàá ẹ wo iye DSS ní nǹkan tó wà preventable nǹkan tí ò yẹ kó ṣẹlẹ̀ àmọ́ o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo nǹkan tọ́lọ́run ní ṣe. mẹ́ta ní ìṣòro Nàìjíríà àkọ́kọ́ àìtètè fura tádánwò bá dé tádánwò fi wọlé àìfura tádánwò bá wá dé àìtètè tó lé àdánwò wọgbó níjọ́ tí báńdíìtì ti ń jà lókè Ọya ti ń jà nílẹ̀ Haúsá ńlọ ti yẹ ká máa mọ̀ pé màkàmàkà ń padà bọ̀ wá kan ọwọ́ àkànlẹ̀ Yorùbá a máa dúpẹ́ fọ́lọ́run níjọ́ tí ti ń jà kiri tílẹ̀ Yorùbá yàtọ̀ gbogbo ayé mọ̀ wípé ìran Yorùbá wà ní nǹkan kan jẹnu lọ́wọ́ aláàfẹnujà Yorùbá afẹ́fẹ́nu payé run lórí ọ̀rọ̀ àwọn tí wọn kó yá wọ́ta ìran Yorùbá maduru times 20 àwọn tí wọn kó yẹn ti kó lọ́kè Ọya ariwo tó nǹkan àmọ́ gbà tó kàn ìran Yorùbá ariwo láìjà pariwo sọ́lọ́run àtọ́ pariwo sẹ́niyàn ìyẹn jẹ́ ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tọ́lọ́run dá wa sí ẹ wá rí àdánwò alákọ̀ọ́kọ́ ìjọba kì í fura ọmọ Nàìjíríà ìfura tádánwò fi dé pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kejì bádánwò bá dé àkí ń tètè fura pírọ́blẹ̀mù ẹlẹ́ẹ̀kẹta bọ́lọ̀ bá alẹ́ àdánwò kan lọ á rí láàsì ni títí tómi ò fi wọlé Nàìjíríà ó yìí láàsì ni àkí ń dìde lásìkò nítorí ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ lọ ẹ̀yin tí wọ́n kó lójú tí wọ́n kó lọ tẹ́ ẹ padà ẹnu kìnìún lọ́lọ́run ti gbà yín o wàláhì ẹnu kìnìún ọ̀rọ̀ yín dà gẹ́gẹ́ bí àdàbà tí wọ́n fi sínú pọ́ọ̀tì kan lókè pọ́ọ̀tì kan sàlẹ̀ wọ́n wá dáná burúkú mọ́ lábẹ́ wọ́n wá gbé òkúta wọn gbélé lórí ká wá gbọ́ pé wọ́n àdàbà yẹn yọ jáde sẹ́ẹ̀mọ̀ pé ìyanu mírèkù tó ga ni ìdí nìyẹn adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣe é lé àwọn adúpẹ́ lọ́dọ̀ ìjọba president Tinubu ọmọ olódò dẹ gbogbo ìgbà la máa ń ṣàdúrà sí yọrí fún president wa a máa ń ṣàdúrà a mọ̀ pé pride ilẹ̀ Yorùbá ní president Tinubu àwọn tí ń bá fà àwọn náà mọ̀ ìpín ọpọlọ yìí pé jù ọ̀sán yìí ni mo tún wo kinní kan ni mo tún kẹ́kọ̀ọ́ kílè tí mo ti kọ́
wọ́n interview bàbá kan tó dìbò àbá sọ fún ẹ̀ tó interview rẹ̀ pé èmi ló kọ́kọ́ bi léèrè ọ̀rọ̀ màá kàn sọ díẹ̀ nínú nǹkan tí ń ṣe nínú ìjọba ni o mi ní sọ ká o tọ́ba dọjọ́ mi ò lè gbé mi wá àwọn eléyìí ó jíwèé mi o wọ́n jíwèé mi o ẹ wo ọpọlọ bí eré bí àwàdà lọ́rọ̀ yẹn àwọn wisdom bẹ́ẹ̀ president Tinubu ọmọ olódò dẹ ọlọ́run ní jẹ́ kẹsì oore tí ń bẹ lọ́wọ́ yín ò ní bọ́ sọnù president Tinubu aṣàdúrà fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òní ṣùgbọ́n bàbá ni apó ká ní ọfà agbára federal government ti pọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gbogbo contribution ti yín náà ọba tó níyàn dà yín lára àwa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún gbogbo security men gbogbo uniform men sójà ni DSS ni ọlọ́pàá ni gbogbo ẹni tó ṣe wàhálà táwọn tí ẹ kọ́ yìí tí ẹ fi bọ́ ẹ̀yin náà ò ní bọ́ ha ẹ̀ ní bọ́ ha ẹ̀ ní bọ́ ha ọmọ yín ò ní ha àwa náà ò ní ha ní àbáríkà Al-Qur'an gbogbo uniform men ẹ kú iṣẹ́ ẹ kú àkínṣe ọlọ́run san yín lẹ́san dáadáa ẹ wá rí gbogbo àwa tá a wá jára tí gbogbo wa náà pariwo well done God bless you all gbogbo tó ń kálukú ṣe mùsùlùmí tó bẹ lọ́hùn kírísítẹ́nì tó ṣàdúrà àwọn ẹlẹ́sìn àbáláyé táwọn náà pariwo gbogbo ọ̀nà tó ń kálukú gbà ṣàṣà ti rí resort la need resort ti dé àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó sì wá rí yẹn kí ni problem ẹlẹ́ẹ̀kẹta bádẹ́wò kan bá ti lọ àwọn gbàgbé ni o president Tinubu governor Ṣèyí Mákindé gbogbo ìjọba Nàìjíríà tíríìpù kan ètò lè ẹnà kọ́lẹ̀ tíríìpù kan ò tó lè we need to learn from past experience of the northerners ẹnà owó tó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn kì í pẹ́ wọ́n tún rémi ìlú ni o àmọ́ ọ̀nà tẹ́ ẹgbẹ́ bá o bóyá sójà lọ́gbà wọn ni o bó sì jẹ́ pé bó bá jẹ́ pé yẹn náà ló yanjú ẹ̀ àmì ètò yanjú ẹ̀ o àmì èyíkéyìí torí ó yanjú ẹ̀ àwọn èèyàn yìí wọn kì í rẹ̀ wọ́n bọ̀rọ̀ they have the spirit of resiliency ìdí nìyẹn tíjọba fi gbọdọ̀ dáwọ́ dúró lásìkò yìí gbogbo ìgbó tó sọ̀rọ̀ àǹtí wa bóun la ṣe fẹ́ take over bẹ̀ agbọ́ pé wọ́n ti kó àwọn sójà kan wọ́n ti kó bùdó sójà kan sẹ́gbẹ̀ẹ́ odò Ọ̀yọ́ national park agbọ́ bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n gbọ́n láyé tàdáwò bá kan àwọn orílẹ̀-èdè challenges ńláńlá tí bá ń ṣẹlẹ̀ sáwọn orílẹ̀-èdè wọ́n fi máa ń great ni ẹ wá dúró àpáta tí ń bẹ Saudi Arabia àpáta yẹn gangan ni ẹ lò láti fi great ẹ lọ wo ilẹ̀ Iran fìtínà tó kàn wọ́n fi great ni ẹ lọ wo àwọn ìlú tí wọ́n dá tọ́lọ́ dá sórí òkun wọ́n lo agbára wọn challenges yẹn wọ́n fi great ni àmọ́ kí ló dé tó pé challenges Nàìjíríà yìí máa mú wa dúró sójú kan ó yẹ ká máa kí ìjọba tá a bá máa appreciate ìjọba ó yẹ ká máa appreciate ìjọba pé ìjọba wọ́n ti ṣe bíríìjì sórí òkun lẹ́kọ̀ọ́ wọ́n ṣe bíríìjì sórí òkun lóńdó ní tí ò ṣẹlẹ̀ rí lórílẹ̀-èdè kan tó yẹ ká máa appreciate ìjọba sí nìyẹn gbogbo àwọn ìjọba tó ti kọjá lọ kí wàá láṣeyọrí wọn báyìí ẹ wo yẹ mí tọ́lọ̀ wọn bi léèrè báyìí má yẹ kúrì tẹ́ dáhùn níwájú ọlọ́dẹ mọ̀ kankan parẹ́ nítorí pẹ́yìn la fi sí pé kẹ́ ẹ pàṣẹ ni torí pẹ́yìn la dìbò fún ẹ̀yin lẹ́yìn tó lórí wa ni àtẹni àdìbò fún àtẹni tá àdìbò fún sọ kálukú yín sàtìwà ń bẹ̀ náà ẹ ṣe nǹkan tẹ́ fi ní fúnra yín ní wàhálà wàláì if you do suppose you do the needful tó bá jẹ́ pé n tó yẹ lẹ́ṣẹ̀ ni you wouldn't have troubled yourself so much on the coming election gbogbo yín láyé nìkan lẹ̀ tó bá jẹ́ pé ẹ ṣe n tó yẹ ni wàhálà yóò ní tó báyìí lórí bo àwọn aráàlú kan lámà pariwo pé kílẹ̀ tó fẹ́ kíjọba ò ṣe kílẹ̀ tó fẹ́ kó ṣe àmọ́ gbogbo yín látòkè délẹ̀ ọlọ́run lábẹ́ kọ́ bá ní dúró tì iṣẹ́ yóò ti yọ pẹ́pẹ́ o eléyìí tó lọ yìí ẹ má lérò yìí pé sètáànì ti lọ o sètáànì gan ni o sètáànì gan ni kò lọ o ọ̀rọ̀ old Ọ̀yọ́ national park federal government àti state government iṣẹ́ àwọn ẹlẹ́fẹ́ ṣe lórí ẹ̀ pẹ̀lú wàásù tí mo ṣe kẹ́yìn àwọn èèyàn sì tún pè tán sọ fún mi pé níta sọ yẹn kò correct ẹ̀ ń sọ yí pé tírélà mẹ́wàá ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé tírélà mẹ́wàá ló ń jáde lójúmọ́ kan níbẹ̀ yẹn tírélà ti ń jáde láàrin ọ̀sẹ̀ kan bẹ̀ yẹn is more than 1,000 tí wọ́n tó tẹ̀léra wọn wọ́n di lithium wọ́n di gold wọ́n di gbogbo ẹ̀ àwọn ìwo ni wọ́n ń ta àwọn ìwo ni wọ́n ń kówó ẹ̀ wọ́n dẹ̀ tó sọ wọ́n níjọba ò ní ṣe kankan lórí ẹ̀ wọ́n dẹ̀ ní kíní táwọn àyàn kò lè tọ́dún mẹ́wàá tí ó fi tán àdúgbò omi tí wọ́n ti wà tí wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ lọ ibẹ̀ ló jẹ́ kíkẹ́ eruku láì kò sí development kankan àwọn dẹ̀ ń kó wọn lọ fi tó Chinese ṣe wọ́n lọ fi tó China ṣe tún lu wọn ṣe ìlú tiwa lọ́wọ́ àlérúkú láì ìlú tiwa nílùú up nepa ẹnujọ́ mẹ́ta tí mínísítà tuntun sẹ̀ dé tẹ́gbẹ̀ ní nọ́ọ̀sì improve díẹ̀ iná yóò improve pẹ́ẹ́pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ nígbà tẹ́gbẹ̀dẹ́ àrígbó improve àkànbẹ́ lọ́ni àwọn tí ń bẹ lábẹ́ power bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́ nìkan dé wọ́n ṣe lálejò díẹ̀ kọ́ má jẹ́ pé wọ́n ń ṣe tẹ́gbẹ̀ lálejò ni o kó jẹ́ pé wisdom ẹ̀ ńlọ náà fẹ́ fún láti yọrí lórí eléyìí nínú ẹni tí tó ń bá ìjọba Tinubu ṣiṣẹ́ táráyé ń ṣàdúrà fún òní Sakios Chief Sakios ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ẹ̀ di FRC ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n aráyé ń ṣàdúrà fún àwọn èèyàn ò lè bá wọn di gómìnà kan dààmú jìnnà torí tẹ̀tẹ̀ òpópó wọn ti lómi nílẹ̀ àìsíṣẹ́ kan ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́sẹ̀lú ilé ìfún máa lọ donate gbogbo tí ò necessary kiri ẹ̀ máa dààmú kiri ẹ ti tún prepare wálẹ̀ pẹ̀lú ìbò 20,000 naira ẹnìkan gbogbo ẹ̀ láti rí tọ́lọ́ dàbí ẹni pé Èkìtì ní determine tí wọ́n fi dìbò nílẹ̀ Yorùbá àti Nàìjíríà Èkìtì ní stomach infrastructure ti kọ́kọ́ wá pé ẹ má ṣe ní ẹ má somi ẹsá fún wọn lóúnjẹ níjọ́ náà lọ́hùn 1,000 naira ìrẹsì 1,000 naira Kóńgò kan àbí 1,000 naira wọ́n fún Kóńgò rẹ̀ sí kan wọ́n sì fún 1,000 naira níjọ́ náà lọ́hùn kí wọ́n wọlé ìbò lóòótọ́ lẹ́yìn ẹ̀ ló di 5,000 lẹ́yìn ẹ̀ ló di 10,000 ìbò ilé ìtìyàn ti lọ yìí 20,000 ni wọ́n pè allegedly kò sójú mi àmọ́ gbogbo ayé ló report bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ sí pé ìbò 2027 ká máa retí pé 20,000 náà ni ó tún yanjú ẹ̀ ẹni ebi ń pa ògbọ́n yàgò
ẹni tí ẹlòmíì tí ó jẹ lakó lówó, ó jẹ gbọmúlé láǹtà lówó, ó jẹ gbẹsẹlé láǹtà lówó, ó jẹ cooperative níbi ẹlòmíì tí ó kó síra ẹ sádánwò. àìmọye èèyàn tí wọn ti fi kíní bàjẹ́ lórí fóònù, gbogbo kọ́ńtàkì ni wọ́n mọ̀ send messages lágbájájà wọn ní gbèsè. bí Nàìjíríà ṣe rí ni sẹ́rù yẹn ni wọ́n ná 20,000 sí tí ò ní gbà. bàbá sọ pé ẹ mọ gbowó kẹ tó dìbò, wọ́n ti fara ní aráàlú yìí jù, ara ti ní aráàlú jù, ìnira yìí pọ̀, kọ́lọ̀ wọn bá wa ṣe ni. ìmọ̀ràn fẹ́yìn tẹ́ ẹ dé látẹnu àṣàrá ìlú tọ́lọ́ ń gbà yín lẹ̀ lẹ́nu àwọn àṣàrá ìlú. ìmọ̀ràn àkọ́kọ́ fún yín, ẹ mọ̀ ń tẹ́ fẹnu sọ, gbogbo tójú bá ní lójú ogun kọ́lẹ̀ dá sọ, gbogbo èèyàn kọ́lẹ̀ grant interview fún ọ, ẹ mọ̀ ń tẹ́ fẹnu sọ ẹni. ìkejì, ẹ má blame anybody, ẹ sá máa dúpẹ́ fọlọ́. lágbájá ò kí fámìlì mi, tàmàdò ò kí fámìlì mi, ẹ máa dúpẹ́ fọlọ́ tó ń là yín lẹ́nu kú. ntí mílíọ̀nù èèyàn bá nọ tí wọn bá bọ̀ lẹ́yìn bá lọ tẹ̀ bá bọ̀. olóríire ni yín, kẹ́sì máa ṣàdúrà fẹ́ni tó kú nínú yín. ẹlẹ́ẹ̀kẹta, ìjọba bó láti rehabilitate àwọn tí wọn lọ tí wọn bọ̀. àtúnṣe wo níjọba fẹ́ ṣe nínú ayé wọn? bó ni wọn ò ṣe ní jìyà dànù? mo sọ bẹ̀rẹ̀ wá sí i, mo ní ọ̀ràn wo làwọn pípù yìí dá? wọn àdáràn kankan, they didn't commit any crime. The only crime they committed is the fact that they are Nigerian. ọwọ́ pẹ́ dọ́mọ Nigerian ni lọ́sọ̀wọ́n dọ̀daràn. ìjọba ń gbìyànjú lóòótọ́, kí ni yìí ti ń wọ́ bọ̀, ẹwà ti gba Ọbásanjọ́ ti ń bẹ nípò tọ́rọ̀ Boko Haram títí ṣẹlẹ̀ ẹ̀bọ̀. ó yẹ onílàáká ìpé ìbò 2027 ló wà lábẹ́ wàhálà ìtòfin pọ̀jù báyìí. àmọ́ o gbọ́dọ̀ bí kinní kan bá jẹ odidi ẹran, ìyẹn tó bá jẹ odidi ọmọdé tó bá jẹ odidi màálù ni ó ti dópin ẹran jẹ. èyí tí ó ṣẹlẹ̀ yóò bá yọ Ọlọ́run kó ṣe lópin tí òfin ní sèmi mọ́. ìjọba ẹ má lérò pé wọn ní padà, ẹ lọ wọn tó ti ṣẹlẹ̀ lókè Ọya, tí wọn bá lọ bá wọn tó padà. ẹ jẹ́ kí security ó dìde, ẹ lọ ṣàtúnṣe Odò Ọ̀yọ́ national park, èyí tẹ́ ẹ bá fáwọn onílùú ń bẹ̀ fún wọn, gbogbo bí tí wọ́n ti ń wà nǹkan ẹ lọ stop ẹ̀. ìjọba ẹ wá fight àwọn tí wọ́n máa ń pariwo ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ní Ọlọ́run ní apá bọ́lá Ọlọ́run ti ní ká ẹ pa. gbogbo àwọn onírèdíkà geology, ìjọba ẹ lọ ṣiṣẹ́ lórí wọn, ẹ má lérò pa wọn ni wọ́n jẹ́ kẹ́ rọ́nà lọ. gbogbo àwọn onírèdíkà geology wọn dákẹ́ o, they keep on saying this rubbish tí wọn lè sọ ní Saudi Arabia kan má bara wọn lẹ́wọ̀n. Wallahi mo fi Ọlọ́run búra, wọn lè sọ nǹkan sọ yẹn ní gbangba Saudi Arabia kan má bara wọn lẹ́wọ̀n. Ọlọ́run ni apá ni wọn bí ọ lérè pé ta ló fẹ́ pa. ṣe ìwọ jẹ́ ilé ẹjọ́, ṣé ẹnìkan dáràn wọ́n ti mú délé ẹjọ́ ni? ṣé ilé ẹjọ́ ní ọ̀dàjọ́ pípa? ṣé ìwọ jẹ́ ilé ẹjọ́ ni? gbogbo eléyìí bíjọba ò bá tètè ṣe tó yẹ kán ṣe, Ọlọ́run ló mọ gbẹ̀yìn rẹ̀. kì í ṣe pé àwọn ọmọ Ísírẹ́lì kì í máa ṣe pé wọ́n máa jókòó wọn retí pọ́nà wọn máa gbà wọ́n lẹ̀. wọ́n jáde tán ni wọ́n mọ̀ táwọn ó sọ́fà, bẹ̀tì lẹ́yìn sọ́fà yìí, lẹ́yìn sọ́fìn yìí wọ́n mọ̀ pé ìrọ̀rùn níbọ̀. wọ́n di àfẹ́ra òní tó bá jẹ́ kódà ní tí òtún yẹ kán díà, wọ́n díà òkun blọọkù wọn wájú Ọlọ́run tó fa àwọn yọ̀ọ̀bẹ. wọ́n díà gbogbo nǹkan, wọ́n ní àìmọye ọdún in the wilderness tí wọ́n rìn kiri kọ́nà wọn tó wá là wọn pátápátá, kí Fìràwọ̀ náà tó wá tẹ̀lé sórí òkun. ọmọ Nàìjíríà ní ti ń bẹ ńlẹ̀ yìí, ẹ má jẹ́ ká relax, ẹ jẹ́ ká ní fura. ẹ máa sọ gbogbo àwọn tí wọn bá ń wọnú igbó, ẹ̀yin tẹ́ ń bẹ ní àdúgbò Odò Ọ̀yọ́ national park, ẹ máa ń tójú gbogbo yín náà rí látara tó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bá tó ráhùn mí ìtàn tọ̀kadà wọnú igbó, ẹ má tètè pariwo, kẹ́ ẹ tún máa wòran. gbogbo ẹ̀yin tẹ́ ń ta oúnjẹ fáwọn kírímínà, Ọlọ́run dá yín mọ̀, ìjọba ẹ mú wọn, ẹ wẹ́wọ́ àwọn rí ẹ mú wọn. bí a bá lè ṣerú eléyìí, wallahi àdánwò yóò ní ṣẹlẹ̀ mọ́. nítorí náà ní parí lẹ́ẹ̀kan sí i, adúpẹ́ fọ́lọ́run ọba tó dá yàtọ̀run, adúpẹ́ lọ́wọ́ president Bọ́lá Ahmed Tinubu, ọmọ ológbòdẹ, ọkọ first lady ìyá alákàrà bí bàbá ṣe pé nù, ọkọ first lady kan ṣoṣo, ọkọ first lady pàápàá, ọkọ beautiful first lady. akínyìn ẹ kú àṣeyọrí lọ́lọ́wọ́ máa fún yín ṣe. failure will never be your portion. à ń fàsìkò yín ran yín létí gbogbo àwọn tó kù ní òkè Ọya, ẹ dákun ẹ wọ́n náà bẹ́ẹ̀ sì gbà wọ́n náà sílẹ̀. bẹ́ẹ̀ bá gbà wọ́n sílẹ̀ tán, ẹ bá wa blọọkù bí tí nǹkan yìí ṣe ń ti wá, ẹ lọ stop gáàsì tí wọ́n mí, oxygen ò gbọdọ̀ débẹ̀ mọ́, ẹ stop ẹ̀. bẹ́ẹ̀ bá ṣe léyìí, Ọlọ́run ló mọ nǹkan tí ó gbẹ̀yìn ọ̀rọ̀, tẹni tó dé lárí lẹ́nìí, Ọlọ́run ló mẹni tí ó kàn lọ́la. ọmọ Nàìjíríà ẹ má ti sùn kẹsùn kẹ máa harun o, ẹ má fojú ẹgbẹ́ kan sùn. bọ́ọ̀ bá sùn, bọ́ọ̀ bá ń bíjọba ọba fún wa níbọn ládàpá náà àdá aláàmù fígbèrí, Ọlọ́run ní jára dánwò. èyí tó yọ̀bọ̀ omi ìbẹ́nu wọn tí ò bá sí fìtínà ti bẹ́lẹ̀, àwọn ọmọ tí ń gbé èké dání nínú ògbó yìí, omi ìbẹ́nu wọn wà láì jáàbù ẹ̀yọ̀ kan péré yọ̀bọ̀ alìkìyàmọ̀ ni. àmọ́ tó gbé dání ọ̀rẹ́ rìn bùndúkù ọmọ bùndúkà ìbọn ní jẹ́bẹ̀ kọ̀rẹ́ rìn, ẹni wọn bá tẹ̀ sí la alìkìyàmọ̀ sòsè.